kọjá. Ṣégun lè yílẹ̀ ọmọ eléegun sọ ọdún eléegun eégún lè àbáyé nílé ẹ̀ lọ́jọ́.
Olusokoti ilé Onilemo ní ìlú Lalupon ìwọ̀n ní àwọn olùdó àwòrán wa láti iléeṣẹ́ ìtàwé tó jẹ́ music and video production alákòóso ìdarí Òṣèǹkèrè TV bàbá tí ó jẹ́ àgbà ọ̀jẹ̀ lọ́wọ́lọ́gbà nílé Onilemo òun ni ó jó tán bẹ́ẹ̀ ń wúlò ní ẹ̀. Jokari jogi di kobe fẹ́ post ẹ tó fẹ́ post ẹ tó fẹ́ post olejo ó sì ń léegun. Kúlẹ̀ abáṣẹ lóṣù. Wàá jó ẹ̀kọ́ ẹ fi lẹ̀ yẹ kó jó náà ẹ fi lẹ̀ kó jó. Báwo ló wúyẹ́ bá rẹ́sì? Báwo ló wúyẹ́ bá rẹ́sì?